Abíọ́lá o. Àwọn Àjàní tí mo sọ̀rọ̀ rẹ̀ fún yín lánàá. Ẹ̀yin o. Ẹni ẹ̀rọ kí ò lè pàgọ́ lọ́rọ̀ rẹ̀ o. Ó wá ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárinrin. Ilé tó kọ́ òun, ó mọ̀ rẹ̀ wá o. Ẹ mọ̀ kí ajẹ́kù ìjókòó ni. Olúbùkọ́lá òkú òun gbogbo tó ń wí pátá òun náà ló kúkú yé mi. Tí a bá wá ń sọ̀rọ̀ nípa wípé èèyàn ó kọ́ ilé alárinrin tó mọ̀ wá dákọ̀ tó mọ̀ pé Yorùbá bú mi. Irọ́ o. Mo mọ̀ pé ó mọ̀ náà ni nígbà tó sì jẹ́ wípé ilé tó rẹwà. Tí a bá ń sọ̀rọ̀ nípa ilé alárinrin tàbí bóyá nǹkan tó bá jẹ́ arinrin à ń sọ̀rọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú àríyá. Tá a bá sọ wípé ẹni tí a rò pé kò lè pàgọ́ ó wá ṣe bẹ́ẹ̀ ó kọ́ ilé aláruru òun ni ó yẹ kó jẹ́. Bá a bá ń sọ̀rọ̀ nípa aláruru ilé tó tóbi ilé ńlá ilé tó jẹ́ wípé gbogbo nǹkan mèremère ní ń bẹ nínú rẹ̀. Yóò jẹ́ bí ilé bíi mẹ́fà mẹ́rin lórí ilẹ̀ yọkàn. Ẹ̀yin yo kódà lédè Gẹ̀ẹ́sì àwọn míì wá ní mansion tó bá dénú léwu ẹni tí ń já ruru gan nu. Kì í ṣe wípé ẹni tá a rò pé ò lè pàgọ́ ó wá ṣe bẹ́ẹ̀ ó wá kọ́lé alárinrin rárá o. Ilé alárinrin ó yàtọ̀ sílé aláruru àmọ́ bóyá nítorí bóyá ká sọ pé àwọn èdè wa èdè ẹ̀ka èdè wa tá a máa ń sọ àbí bóyá bá a ṣe yára sọ̀rọ̀ àbí gbígbọ́ tá a gbọ́ òun ni máa ń fà á táwọn èèyàn fi máa ń sọ pé ẹni a rò pé kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárinrin rárá o bí kò ṣe kí ni o jáde ó yé wọn ẹni a rò pé kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé aláruru.